tọpinpin iṣẹ́ ìwádìí ara tó bá dániwáyé pé kọlẹ̀ sáyé akọ́rẹ́dé Mr. Yédùn àgbá ìjọpọ̀ iṣẹ́ ìwádìí èyí tó pè ní ẹ̀wá wo ló gbédè. Wáwo TV àrà Olódùmarè. Nǹkan bá tó ara ọba ṣe yòówù tí ó fi ẹnìkan láyé títóbi fọ́ ọba ara. Nǹkan bá tó ara ọba ṣe yòówù tí ó fi ẹnìkan láyé títóbi fọ́ ọba ara. Nǹkan bá tó ara ọba ṣe yòówù tí ó fi ẹnìkan láyé títóbi fọ́ ọba. Wáwo TV àrà Olódùmarè tẹ́ ẹ lè wò tán. Ìbà lọ́wọ́ Olódùmarè ọba mi, ọba kẹ́nikẹ́ni tí kẹ́ni kọjá abẹ́dá ti rò, ọba gẹ́nigẹ́ni tí gẹ́ni kọjá òye ẹ̀dá, ọba tí gbẹ̀bùrú àtòjú lè kẹ́ni. Èmi akúrò bá gbojú lé kẹ́ni tí ọ̀gbẹ̀bùrú tani òbí léèrè ìfi ń dára tó wù ní bó bá gbọ̀nà ẹ̀bùrú tó fi kẹ́dà. Kábíyèsí rẹ̀ Olódùmarè ọba ṣe yóò wọ ọba ṣe bó ti fẹ́, tẹ́nìkankan ò sì níbi léèrè lórí tó bá gbé kalẹ̀ ní ìdájọ́ àbí ìṣesí lórí ẹ̀dá rẹ̀. Olókùnrin olóbìnrin mo mọ̀ kí mo rí báyìí lọ́mọdé lílágbà lílóyún inú tòun àṣẹ́ẹ̀dí ṣàlàáfíà ní ẹ̀kú dédé àsìkò yìí ní gbogbo tí ẹ ti ń láǹfààní àti wò mí gbọ́ mi. Àkọ̀tún ẹ wá wò ó náà látún gbé ka yín mọ̀. Ẹ ti mọ̀ pé apá àbí gangan láti mọ́ ń pàpẹ́ ti ara ní ìjábọ̀ àwọn iṣẹ́ ìwádìí tó dògóńgó. Wáwo TV àrà Olódùmarè tẹ́ ẹ lè wò tán ṣẹ́ ẹ gbàgbé ìṣẹ̀ǹbáyé òun náà ti ń lọ. Ìṣẹ̀ǹbáyé now showing on Wáwo TV òun náà ti ń lọ lójúpọ̀ Wáwo TV. Mo sì lérò pé ẹ ti ń gbádùn rẹ̀. Bá ti máa ṣe ló ń bejì lọ́sọ̀ọ̀sẹ̀ nù bàbá ti ju ara. Ẹ wá wò ó ilé ìta fi ń ṣàfihàn àwọn àrà Olódùmarè. Bẹ́ẹ̀ náà látún ju ìṣẹ̀ǹbáyé ilé ìta fi ń sọ̀rọ̀ nípa orísun àwọn ọ̀nà èdè Yorùbá àti àwọn ìtàn àgbọ́kọ́gbọ́n tó jẹ́ ìtàn ìṣẹ̀ǹbáyé. Ibẹ̀ la ti ń pàpẹ́tẹ̀ rẹ̀. Ẹ sì mọ́ gbàgbé pé àwọn ọmọ mi náà láìpẹ́ láì jìnnà mọ̀ bá wọn pàdé wọn yọ sí yín kọ́ńbọ̀kì tí wọ́n sì mọ̀ mú àwọn ọgbọ́n ìmọ̀ àti òye tiwọn náà wá tẹ́ fi mọ̀ bó ti ń lọ lápọ̀dọ̀ tiwọn náà. Ṣé ẹ ti subscribe? Ẹ ti click notification bell? Ẹ tàn kálẹ̀, ẹ bá wa share rẹ̀ káwọn èèyàn náà mọ̀ pé nǹkan kan lọ lápá ìyá yín. Ṣé ká má parọ́? Èèyàn níyìn o, olólùfẹ́ tààrà níyìn. Níjọ́ la bẹ̀rẹ̀ àmọ́ tí ń súnmọ́ 100 olùbádòwòpọ̀. Níjọ́ la bẹ̀rẹ̀ làwa ni mọ̀ rìyìn là ní dúpẹ́. Ṣùgbọ́n torí pé ẹ̀ ń ti subscribe kò ṣeé ṣe kẹ́ subscribe lẹ́ẹ̀mejì. Ìyẹn bá wa sọ fẹ́nìkan, sọ fẹ́yàn méjì. Táwọn yẹn bá wá tó ń subscribe wọ́n ti kún wa nù. Ẹ̀yin náà mọ̀ pé a níbi tá à ń lọ. Torí tó wù wá gangan ni pé gbogbo ohun tá a bá fẹ́ ṣe ká máa ṣe live, ká máa sọ pé àṣẹ ń ṣe wàhálà à ń rìkọ́ọ̀dù. Ṣùgbọ́n wọ́n sọ fún wa pé a ní tó 1000 àwọn èèyàn tí ó darapọ̀ mọ́ wa 1000 subscribers kó tó lè dé pé a mọ̀ sọ pé a fẹ́ mọ̀ ṣe àwọn ètò wa ní live. Ṣé mọ̀ irú àwa táwọn rìnrìn àjò a lè fẹ́ fi nǹkan yàjóyàjó ká fẹ́ fi tó yín létí. Ṣùgbọ́n nígbà tó ti jẹ́ pé àti lè ṣe live láǹfààní àti gbé ilé díẹ̀ tá a fi ń rọ̀ wá wípé ẹ kún wa lọ́wọ́, ẹ bá wa subscribe, ẹ bá wa sọ fún àwọn èèyàn yín kí wọ́n subscribe ká lè tètè débi tá à ń lọ, ká lè láǹfààní àti mọ gbádùn ara wa síwájú àti síwájú ni. Ọláyínká lèmi jẹ́ Akóredé ní bàbá tó bí mi lọ́mọ àpèlé oko àjẹrò ní iná ní jẹ́ ayédùn ayéwọ́ ọ̀dùn kò sì nìkan láṣẹ Èdùmàrè tó ṣèwọ̀ ká fún ìṣẹ́nu ká tún bẹ̀rù jẹ́. Níbo là ń lọ láòkò yìí lórí ètò wa Wá Wò ó ní ojúbọ ti Wáwo TV ní YouTube wa. Ibi tá à ń lọ lálẹ́ ètò ní òjìnà Ògbómọ̀ṣọ́ Ògbómojúgun ọmọ àfògójà bí èṣù ìlú Ògbómọ̀ṣọ́ gangan kọ́ là ń lọ. Àwọn àrọ́kọ kan ní Ògbómọ̀ṣọ́ ńlá ń lọ.
kí ni àrà tí ń bẹ ń bẹ? Kí ló bí àrà yìí? Ṣàrà yìí sì ń wà ń bẹ bẹ́ẹ̀ àbí kò sí ń bẹ mọ́? Gbogbo eléyìí láàmú pàbí àbídún rẹ̀ nígbà tí a máa wọnú ẹwà wò lódìdí. Ẹlẹ́mbẹ̀hùn ẹ̀kú kalẹ̀. Ẹ̀kú etí ìgbọ́ ẹ̀sìn kú ojú wòran, ẹ̀kú ìfẹ́ wa, ẹ̀kú àtẹ̀lé, ẹ̀kú àdúró tì wá. Elédùmarè kò ní fi kankan ṣàdínà gbòòkú ìdàgbàsókè àti ìlọsíwájú ayé tiyín àti gbogbo àwọn èso ara yín. Ìlú Ẹlẹ́lùú onílùú tàpẹ́ ẹ̀ wá wò gbogbo ayé ẹ̀ wá wò ìlú Ẹlẹ́lùú. Ìlú Ẹlẹ́lùú jẹ́ ọ̀kan nínú àwọn ìlú àrọ́kọ Ògbómọ̀ṣọ́ jẹ́ wí báwọn. Bẹ́ẹ̀ ni ìlú tá a wí yìí ìta gbọ́ tá a sì fìdí ẹ̀ múlẹ̀ léèmọ̀ lára abẹ̀ náà ni wípé wọn kì í tayọ ọlọ́pọ́n nílùú Ẹlẹ́lùú. Ẹ̀já sáré mú wá rántí ìtàn tó ní í ṣe pẹ̀lú bá a ti tẹ̀lú ìgàndó díẹ̀. Akọni ọdẹ kan ń bẹ tá à ń pè ní Adékòjọ. Akọni ọdẹ Adékòjọ àmọ́ dẹgbódẹ jù. Ẹ sì mọ̀ àmọ́ dẹ̀gbẹ́ káàkiri. Ìdídẹ̀gbẹ́ ti àwọn eléyìí ìdẹ̀gbẹ́ tá a fi lé fọ̀nà lẹ̀ láìmọye òṣùpá onídẹ̀gbẹ́ tiwọn. Tó jẹ́ pé ibi à ń dẹ̀gbẹ́ kí náà ló fa pé à ń ṣí káàkiri láti ibì kan sí ibòmíì. Ìwádìí jẹ́ kó yé wa wípé ìlú Ẹlẹ́lùú yìí ó ní ìlú àbí ibùdó àbí ìletò keje eléyìí tí Adékòjọ tí ó tẹ̀dó gẹ́gẹ́ bí akọni ọdẹ tó gbójú gbóyà nínú àwọn ìlú tí wàádìí fìdí ẹ̀ múlẹ̀ pé Adékòjọ ó ti ṣọdẹdé tó sì tẹ̀dó síbẹ̀. Òun náà ni Owódé, Ìrẹ́gbà, Ìdí ìrókò kó tó wá di wípé ó wá tẹ̀dó sí Ẹlẹ́lùú yìí gan-an tí wọ́n wà lónìí. Ẹ ń bèèrè pé kí ni ìtumọ̀ Ẹlẹ́lùú, kí ni ìtumọ̀ Ẹlẹ́rù àbí ẹ ṣàgbé ìlú Ẹlẹ́lùú la fẹ́ fi hàn wá. Ìlú Ẹlẹ́lùú la fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀. Kábíyèsí rẹ̀ Olódùmarè. Adékòjọ ó bí Ọlábọ̀dé, òun náà ló tún bí Àjàlá Olódùmarè yọ̀ǹda rẹ̀ fún àìkọ́mọ́ fọlọ́mọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìbò làwa pé àti rí ó kọ ìlú yìí gan-an ọ̀dà ẹ̀já mú láti bí ẹ̀hún rẹ̀ gan. Tàbá sọ wípé ẹ̀lú dàbí egbìnrìn bí egbìnrìn bí ìtàkùn ìlú kókó bẹ́ẹ̀ ò ní ẹ̀lú jẹ́. Wọ́n ní egbìnrìn ẹ̀lú bí ìtàkùn ibi kókó gbó ní ẹ̀lú ṣe. Àwọn bàbá wa àwọn ìyá wa tán gbòkó dáadáa eléyìí ó ti yé wọn. Èyí ló bí ibi tá a ti rí ẹ̀lú gan-an. Ẹlẹ́lùú ọdẹ Ẹlẹ́lùú gan-an ni wọ́n ń pè é. Ìyẹn ló wá fìdí ẹ̀ múlẹ̀ fún wa pé akọni ọdẹ ni Adékòjọ lóòótọ́. Ibi tí ọmọ pọdẹ ló wà ń bẹ̀. Ọdẹ tó tẹ̀dó sí inú igbó ẹ̀lú, ìyẹn nínú igbó tí ẹ̀lú wà ló padà bí ọdẹ Ẹlẹ́lùú ló fi wá di Ẹlẹ́lùú tí ìlú yìí ń jẹ́ dòní olónìí. Tẹ́ ẹ̀ bá gbàgbé mo ní Adékòjọ akọni ọdẹ yìí ó dàgbà ó dògbó ó rèwàlẹ̀ àṣà. Ṣe mọ̀ pé báládé ò bá sínlé ọmọ wọn ìní jogún ẹbu. Bálárò ò bá sínlé mọ́ ọmọ wọn ajogún kòkò àrò wọn.
alágbẹ̀dẹ wọ́n bá tilé àárọ̀ délé àárọ̀ tí ò sí lókè pẹ̀ mọ́ ọmọ wọn ní jogún ọmọ owú. àwọn ọmọ Adékòjọ náà bẹ̀rẹ̀ sí ní ṣèjọba wọ́n bẹ̀rẹ̀ sí ní darí ìlú Ẹlẹ́lùú nígbà tí bàbá wọn ò sí mọ́. àmọ́ ìṣẹ̀lẹ̀ alágbára kan ṣẹlẹ̀ lásìkò Àjàlá ọ̀kan nínú àwọn ọmọ Adékòjọ. ìṣẹ̀lẹ̀ wo ni mo pọ̀ ṣẹlẹ̀? ìṣẹ̀lẹ̀ yìí gan-an ló bí àrà tá a gbọ́ nípa rẹ̀ tá a lọ ṣèwádìí ẹ̀ tá a sọ wípé kẹ́ ẹ̀ wá wò gangan tá a fi pè ní ẹ̀ wá wò ó ní ojúpọ̀ Wá Wò TV tó wá di tí ó di eléyìí gan ló bí àrà tá a pè ẹ̀ wá wò ní Wá Wò TV kábíyèsí rẹ̀ Olódùmarè. àwọn àgbàlagbà wá ní bómi bá pẹ́ lẹ́nu ni yóò dìtọ̀. bí ìṣẹ̀lẹ̀ bá ṣẹ̀ tó bá pẹ́lẹ̀ títí àyíra padà á dìtàn. ìtàn pẹ́ títí kò fẹ́ gbó mọ́ orílẹ̀ ogbó kò fẹ́ kú mọ́. ìtàn dàrọ́bá àrọ́bá ọwọ́ adẹnu bàbá àtàn. ìtàn gbénú àrọ́bá ṣàyé. nínú àrọ́bá iná ni àwọn ègún tó bá ìtàn ṣẹ̀ ni làwọn náà ń gbé. ẹ mọ̀ tí wípé lásìkò Àjàlá ìṣọ̀kan nínú àwọn ọmọ Adékòjọ akọni ọdẹ tó tẹ̀lú Ẹlẹ́lùú tá à ń sọ yìí òun náà ní ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀. kí ló ṣẹlẹ̀ ni pé gẹ́gẹ́ bí àwọn bàbá wa tí wọ́n bá lo oko àárọ̀ tí wọ́n lọ tọ̀sán tí wọ́n lọ ti ọ̀lẹ́ tí wọ́n darí dé wọ́n ó sinmi síwájú ilé àwọn ọlọ́lá ó sinmi ságbàlá àwọn ọ̀dọ́ là ń gba wọ́n ó sinmi sábẹ́ igi yálà lábẹ́ àbà àbí wájú ilé bàbá kan àbí láàrin bà mọ̀nà. eléyìí ti wá di ó ti di tó gbajúmọ̀ fún gbogbo ọ̀dọ́ ní ìlú Ẹlẹ́lùú wípé tí wọ́n bá ti tòkò dé wọ́n tó dòdè gbogbo tó ń kálukú wọn bá rí wọn lọ wọ́n pàdé ní Dayọ̀ Ọlọ́pọ́n. wọ́n gbẹ́ tó pọ̀ lóṣìṣì wọ́n wá ní nǹkan míì ó ti wá wọ̀ wọ́n lágbárí débi wípé ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ lọ́jọ́ kan lásìkò tí Àjàlá ọmọ Adékòjọ ti ń ṣe ìdarí ìlú bàbá rẹ̀ lọ́wọ́ níṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀. kí n tó ṣẹlẹ̀ ni pé ó ní wípé wọ́n ń tayò bí wọ́n ti máa ń tayò lọ́wọ́ ọ̀rọ̀lẹ́ tó ní kálukú ti tẹnu iṣẹ́ òòjọ́ rẹ̀ dé. ìwọ́n bá ayò ti wọ̀ wọ́n là bá wa túfọ̀ fún ọ̀kan nínú àwọn tí wọ́n ń tayò pé ọmọ yín ṣaláìsí lọ́dẹ o atẹ́gùn ò tí ì fẹ́ sí rárá. lẹ́nìkejì tí wọ́n jọ ń tayò bá dáhùn pé tayò mi kí n pa ọ́ láyò wọ́n lọ́mọ rẹ̀ kú àbó gbọ́ wọ́n lọ́mọ rẹ̀ kú nígbà tó fi mú ayò ká. ọ̀rọ̀ yìí ni Àjàlá bàbá àgbàlagbà òun lù tí ò ní fẹ́ tú ṣé bá àgbáre wọn gbọ́dọ̀ wọ́n láàrin ìlú ló bá fi bínú ló bá fi sọ̀rọ̀ pé irú ọ̀rọ̀ burúkú olè yan ọmọ yìí fi ń ṣàwàdà yìí. ìwọ náà tí wọ́n túfọ̀ fún ọ pé ọmọ rẹ ṣàìsí lọ́dẹ̀ yẹsẹ̀ èyí dandan nìyí náà ó sọ di nǹkan àmúṣeré. inú bí Àjàlá inú bíbí mi fi ṣẹ́ mìíràn ẹ̀dọ̀ funfun ìbẹ̀ ọ́ lọ́wẹ̀ ọ̀rẹ́ àdẹ́tù mo pè kọ́ wá jẹ́ mi o abìwà pẹ̀lẹ́. ìbínú yìí ni Àjàlá bá bu èpè lélẹ̀ ó fi ayò ọlọ́pọ́n títa àtẹni ọba ta ó fi wọ́n gégùn nílùú Ẹlẹ́lùú wípé báyìí ni ó rí fún
píntọ̀ òun ò ní rí bá ti ṣe kò ní rọ́nà gbé gbà. Kábíyèsí Olódùmarè láti ọdún náà ló ti di èèwọ̀ wípé wọn gbọ́dọ̀ ta ayò ọlọ́pọ́n. Wọ́n lè ṣe gbogbo eré ìdárayá mi o, ṣùgbọ́n ayò ọlọ́pọ́n tá a gbẹ́ ọpọ́n ayò tá a gbọ́n kó ọmọ ayò sínú ilé ayò rárá, èèwọ̀ ni títí dòní yìí. Ntẹ́yìn náà kú lè gbéra ni, ẹ bá d'Ògbómọ̀ṣọ́ ẹ bèrè ẹ pẹ́lẹ́lú lẹ̀ ń lọ ọ̀kadà àbí mọ́tò wọn ju yín wè tẹ́ ti débẹ̀ tẹ́ sì lọ fìdí ẹ̀ múlẹ̀ fúnra lára yín. Ẹ kú tí wọ́n páyédùn ní láéláé wá pa lọ fún yín. Ní tí ò bá rí kò ní wí, ní tí ò fìdí ẹ̀ múlẹ̀ kò ní sọ fún yín. Èmi tó bí n tó tàwáǹdì kan tá a gbọ́ka ibì kan ó sì wà lórílẹ̀ tó tún jẹ́lẹ̀ Yorùbá tẹ́wàá pé ìwé tayọ ọlọ́pọ́n bóyá nǹkan míì lẹ fẹ́ sọ. Ìyẹn jíjà lábá débẹ̀ irọ́ ni òótọ́ ni ìlógbé àdébẹ̀ o. Láti lọ tá a ti bọ̀ yóò ìta sì mú bọ̀ rí o. Ìlú Ẹlẹ́lùú tí wọ́n ti ṣe ayò ọlọ́pọ́n títa léèwọ̀. Kábíyèsí Olódùmarè ń bò ní ṣé bẹ́ẹ̀ tí ń wo iṣẹ́ subscribe ṣe click notification bell tẹ́ fi mọ̀ gbogbo ìgbà tá a bá ti gbé tuntun míì dé. Ṣé ẹ ti bá wa pín ẹ ti tàn án kálẹ̀ ẹ bá wa share rẹ̀ ẹ bá wa share rẹ̀ ẹ bá wa share rẹ̀. Ẹ̀yin náà lẹ ní àfẹ́ kálàráyé fẹ́ ná àǹkáyé lòórùn ràn bárabá san ti gbó ti jù ní omi ẹ jẹ́ kó kìkì rẹ̀ ó dàrí wá kó dé là oòrùn ìwọ̀ oòrùn gúúsù dáàrin gbogbo ìka orílẹ̀ àgbáyé. Ẹ̀yin lẹ ṣe ta lára, ẹ̀yin náà lẹ ṣe ta jírò, ẹ ṣètò àrùngún àga ìwọ̀nta èdè. Ẹ dá sọ̀rọ̀ Wáwo TV náà ẹ bá wa náà ṣe kó jù ṣe bíi tàwọn aláṣẹ kù. Ọlọ́dẹ ẹlẹ́lù. Bàbá kí ni ìtumọ̀ ẹlẹ́lù? Ẹlẹ́lù ni pé igbó kókó inú igbó ní jẹ́ igbó ẹlẹ́lù. Ṣùgbọ́n gbọ́ jẹ́ pé wọ́n sọ pé tí wọ́n sọ ní ọlọ́dẹ ẹlẹ́nu pé ńgbà ìpọ́ dẹ ni wọ́n náà fi ń jẹ́ ọlọ́dẹ. Nígbà wọn wá débi wọn bá igbó òun wá jẹ́ ògèdè kó gígé ìlú ọjọ́ ẹgbẹ̀rin ìlú lómìnira fi ti ọlọ́dẹ ẹlẹ́lù kún. Ẹgbẹ̀rin ìlú. Bàbá fún àwọn ọmọ ọ̀sìn tí wọ́n mọ jẹ́ báà lè ṣe lè júwe ẹgbẹ̀rin ìlú. Kókó orí kókó gbó lọ́jẹ́ ìtàkùn lọ́jẹ́. Ìtumọ̀ ni pé tí wọ́n fi tayò táwa gbọ́ ìgbà tí wọ́n ń tayò gbogbo ọjọ́ ìrọ̀lẹ́ àwọn ọmọkùnrin nígbà náà tá ń ta wọn kì í ṣiṣẹ́ kankan wọ́n èlò oko ọjọ́ ìrọ̀lẹ́ ní wọ́n bá lè pè wọ́n pé ẹja ṣe nǹkan kankan pé baálé tiẹ̀ pé yàn pé ẹja wá ṣe nǹkan wọn ò ní dáhùn. Ayò láti fẹ́ yan lọ́pọlọ tó wẹ̀ pé ọmọ ẹnìkan ṣaláìsí wọ́n wà fi ń dáṣà pé táǹsó wọ́n lọ́mọ rẹ̀ kú táǹsó wọ́n lọ́mọ rẹ̀ kú. Ìgbà náà ni bàbá wa bá ní bàbá wa náà ń jẹ́ àjàlá látòní lọ ní ọjọ́ ayé òun ẹ gbọ́dọ̀ tayò ọlọ́pọ́n nílùú ìmọ̀ ẹni tó bá sì ta bí ó ti rí fún ni kò ní lójú sójú kò ní ráyè ṣe nǹkan tó dáa. Ọ̀sájẹ́ bí ègún tí bàbá fi lọ́lẹ̀ yìí pé ayò ti yíyan lọ́pọlọ wọn ò mọ̀ ju ayò náà ni gbogbo ọjọ́ rẹ̀ yẹn bá ti tó kó dé ayò náà ni wọ́n ní ọpọ́n tí wọ́n gbẹ́ngbà náà tó mẹ́ta. Bàbá wa náà wọ́n á fi gégùn pé wọ́n bá ní látòní lọ látọjú ayé wọn báwọn bá kú tán anybody wọ́dọ̀ tayò nínú ìlú ìmọ̀ ayò ọpọ́n ní gbogbo àwọn tó wà ní tó ń tẹ̀lé wọn kàn kì í ta. Bí àwọn oṣẹ́ kan gbẹ wọ́n mú wọn ní wọ́n fún wọn sọ pé ẹ má tayò mọ́ o àwọn ìta ń lu ìtumọ̀ tá a fi tayò ń lu inú kò jù bá náà lọ wọ́n ti fi gégùn náà làwọn náà sì ń tẹ̀lé dìsìn
nígbà bá sì tún yá wọn ó tún bí àwọn náà bá tún lọ wọn ó tún fi lọ́lẹ̀ pé wọ́n bá dìgbà àsìkò gbẹ̀rún gbogbo gbà wọn gbọ́dọ̀ tayọ ọpọ́n lu ìtumọ̀ nu. ọjọ́ Jímọ̀ lẹ́mọ̀ wò ni a mọ̀ fi ọ̀tún ẹ̀wá wò lámọ̀ fi síta sí Sunday tí ó máa jẹ́ ọ̀tún ìṣẹ̀ǹbáyé yẹn ni pé Fridays a máa rìlíìsì ẹ̀wá wò Sundays a máa rìlíìsì ìṣẹ̀ǹbáyé. àwọn ọjọ́ tá a mọ̀ rìlíìsì àwọn iṣẹ́ àwọn ọmọ mi láti oṣù kẹjọ ẹ mọ̀ mọ́ àwọn náà bí nǹkan bá ti ń lọ ẹ kú fẹ́ wa ẹ kú àròtì wa jùmọ̀ nífẹ̀yìn náà lẹ̀ Ọláyínká ń ló kọ́ mi Akóredé ní bàbá tó bí lọ́mọ àpèlé òkú àjẹ́ òní ìjà ayé dùn bá àpèdè àṣà yín rèé o ayé wa ó dùn kò ní kan ó ṣèwọ̀ ká tó fún iṣẹ́ ni ká tó bẹ̀nu jẹ́ ó dìgbà kan náà ẹ ṣeun tẹ̀ ń fẹ́ wa. kò bá bá tó ara ọba ṣe yòówù tí ó fi ẹnìkan láyé títóbi fọ ọba ara kò bá bá tó ara ọba ṣe yòówù tí ó fi ẹnìkan láyé títóbi fọ ọba ara kò bá bá tó ara ọba ṣe yòówù tí ó fi ẹnì